Hello. Ẹ̀yin èèyàn mi, a kú ìsinmi ẹni o. A kú bójú ọjọ́ ṣe rí, a kú bó ṣe ń lọ. A kú tẹ́tí gbọ́ wa. Àwọn nínú búburú, àwọn ìkà, àwọn tó ń mí ẹ̀mí ìkà jáde, wọ́n náà ń wádìí Naomi káàkiri. Ìtàn wa tó wá sọ wọ́n ní ìbàjẹ́ èèyàn tó ìdáṣẹ́ Olúwa dúró. Wọ́n ní níbo àwọn èsì wọ́n ti lọ bá bàbá àwọn dókítà èké, àwọn dókítà míì tó jẹ́ pé fake ni wọ́n, and hospital fake. Àwọn olórí wọn yẹn wọ́n kàn fẹ́ kó bá àìmọye àwọn ọmọ ìjọba, àwọn tó ń ṣiṣẹ́ ìjọba, pàápàá jùlọ àwọn tó dá lè ṣẹlẹ̀. Bí wọ́n kàn lọ fowó bribe wọn káàkiri. Wọ́n ní dókítà kan náà lọ fowó bribe. Wọ́n tún lọ ṣe fake result. Wọ́n lọ sọ pé Naomi pé kò sí wúńbù tó fẹ́ fi bí ọmọ mẹ́ta. Wọ́n ní kò sí wúńbù tó fẹ́ fi bí ọmọ mẹ́ta. Therefore pé wọ́n kàn lọ ń ba Naomi, wọ́n kàn try láti ba gbogbo Naomi, wọ́n fẹ́ ba ọ̀rọ̀ Naomi, wọ́n fẹ́ ba ayé wọn jẹ́, kì í ṣe ti Naomi o. Wọ́n nítorí ìgbà tó fi bí tàbí ní ká wò pé kinní ló fi bí, wọ́n sọ pé ó fi CS bí, ó fi kinní kan ṣe, ó fi kinní kan ṣe, pé díàfọ̀ pígbà yẹn ló ti ní fault ní wọ́n bẹ̀. Rí pé àwọn olórí burúkú bọ́n ṣe ń ṣe náà ń contradict ara wọn. Àwọn ò ṣe sọ pé Naomi ò lè rí inú fi gbóyún dúró mọ́. Wọ́n ní dókítà sọ pé ó ti ní kinní kan, tó wá tiẹ̀ ti ní issue ṣó lè bí, ó lè lóyún. Tínú ẹ̀ bá ti ní issue nígbà tó bí first born, ká tẹ̀ sọ pé ó ti ní problem nígbà tó bí Tadéníkàwò, torí through CS ló fi bí wọn. Kí ló dẹ̀ rí tó tún wá lóyún ẹlẹ́ẹ̀kejì? Ó tún ní oyún yẹn triplets, ọmọ mẹ́ta. Òun náà wá ń gbé bẹ́ẹ̀ ní gbígbọ́ ọtí. Tó ń gbé bẹ́ẹ̀ ní gbígbọ́ ọtí káàkiri ẹ̀sìn. Àwọn olórí oníṣẹ́ ibi, àwọn tínú wọn bu tọ́ọ̀rí òrùn sá. Wọ́n ṣà ń wá downfall ọmọ yẹn. Wọ́n ṣà ń wá nǹkan tó fẹ́ fi ba tiẹ̀ jẹ́, ṣùgbọ́n Ọlọ́run ò gbà fún. Wọ́n ti gbàgbé pé Ọlọ́run ló ń ṣe bẹ̀ fún Naomi, tí ó paná nídìí ọbẹ̀ tó sè fún Naomi, nídìí ìkòkò Naomi. Ọlọ́run tí ó paná tó yẹ pé iná yẹn ń jó láìláìláìlẹ̀. Gbogbo ẹni àǹgù táwọn olórí bá sọ pé àwọn fẹ́ yà sí, ẹ̀mí mímọ́ Ọlọ́run ó máa lọ dènà dè wọ́n ni. Á dẹ̀ make sure pé gbogbo ayé Naomi, gbogbo nǹkan tó ń sọ nípa Naomi, pé gbogbo ẹ̀ lọ́lọ́run máa make ogun ṣiṣẹ́ tó máa ṣẹ́ gbogbo ẹ̀ pátá. Ó yà wá lẹ́nu. Wọ́n ní Naomi ibo ló ti rí wúńbù tó fẹ́ fi bí mẹ́ta. Naomi wọ́n ti sọ pé ó ti ní problem nígbà tó lóyún Tadéníkàwò tó fi bí wọn. No, bá kúkú lọ sọ pé ẹ ti lọ wádìí pọ́n ní kì í ṣe Tadéníkàwò, pé kò ní Naomi kan ló bí. Ẹ̀yin tí ẹ try ẹ̀. Ẹni Tadéníkàwò, Ọlọ́run ti mọ̀ yín. Pé Tadéníkàwò kì í ṣe Naomi ló bí o. Ṣé Tadéníkàwò yẹn ṣe ló lálẹ́ hù fún kábíyèsí àti Naomi ni? Àbí ẹ̀rí gbọ́ rí pé Naomi ti finú ṣoyún tó fẹ̀yìn gbọ́mọ pọ̀ rí òun ní Tadéníkàwò? Ṣé wọ́n disturb ẹ̀yin ni? Wọ́n disturb yín. Wọ́n ní kẹ́yìn náà má finú yín ṣoyún. Torí ẹ ti bí fún yẹn, ẹ ti bí gbogbo ẹ̀ fún àwọn ọkọ yín tẹ́ ti fẹ́, gbogbo ọkọ yín tẹ́ ti lọ fẹ́. Ẹ ti bí gbogbo ẹ̀ fún wọn. Kí lẹ̀ ń wá ní ilé kábíyèsí? Nítorí wọn kọ́ ẹ̀yin tí kábíyèsí papọ̀ pé ẹ fẹ́ jẹ́ olórí nílé kábíyèsí. Ilé ọkọ ọlọ́kọ ni ilé Naomi. Rí pé ẹ ti fi ìrúgbà bùkún. Ìbùkún náà kẹ̀dẹ̀rẹ́ kò láàsì wọ́n yín lọ́wọ́ mọ́. Ọlọ́run ti bà gbogbo ìbùkún yẹn jẹ́ fún yín. Nítorí nǹkan ní nǹkan ni ẹ lè rí kankan mú bẹ̀. Òfo lẹ máa mú náà ní ọ̀dọ̀ kábíyèsí, nítorí kì í ṣe lẹ́yìn. Ẹ bá ṣe jù bẹ́ẹ̀ lọ, kò sí ìbùkún kankan tó fẹ́ rí gbà lọ́dọ̀ Ọlọ́run.
torí kẹ́ lọ fara mọ́ ọkọ yín, ẹ padà sílé ọkọ yín torí ọkọ yín ló ní yín, kì í ṣe kábíyèsí. Kábíyèsí ló ní Queen Naomi. Ẹ bínú orí ẹ lọ fi fìlà dé dodo. Kí ni pírọ́blẹ́mù yín gbogbo ẹ̀yin olóore túláàsì tó wà ní ààfin kábíyèsí? Yàtọ̀ sí Elizabeth àti Queen Naomi torí àwọn lọ́ba ń fẹ́. Àwọn lè chassis ọba, àwọn first class tí ọba kọ́kọ́ choose nígbèsí ayé ẹ̀, àgàgà Naomi. Ẹ̀yin wá bẹ̀rẹ̀ sí ní ṣe kábàkàbà, ẹ lọ sá eré níbi tí ò sọ́nà. Ẹ sá eré náà ṣe lẹ tún fẹsẹ̀ kọ, tẹ tún ṣubú dànù. Ẹ sá eré náà ẹ rí bí gbà. Ọlọ́run ti tilẹ̀kùn mọ́ yín, ẹ̀yin àti Sátánì àtàwọn ogun Sátánì. Gbogbo yín pátápátá lẹ ti ṣì. Wọ́n ṣe tán ní Naomi. Kò lè bí mẹ́ta, kò lè ṣe kinní kan, kò lè ṣe gbá, kò lè ṣàwọ̀. Ọmọ kékeré ara ẹ̀ lẹ́jẹ̀ tútù tí ò fi ara ẹ̀ tàràkà bíi ti ẹ̀yin olórí. Ẹ̀yin olórí tẹ ti jẹ kéèkì yìí tẹ tún fẹ́ gbà padà. Ká má rí ẹ ti ṣe pátápátá. Kí lẹ̀ fọlọ́run wá pè? Ọlọ́run tó jẹ́ pé òun ni Naomi. Òun ló wà níwájú Naomi, òun ló wà lẹ́yìn Naomi, òun ló wà lọ́tùn, òun ló wà lósì. Bẹ́ẹ̀ ni, ẹ jẹ́ wá sọ kinní kan fún wa wípé ìbàjẹ́ èèyàn ìgbà tó ṣe Ọlọ́run kò dáṣẹ́ Ọlọ́run dúró. Ẹ kàn máa rí pé Naomi àtàwọn ọmọ ẹ̀ wọ́n kàn máa yọ̀tọ̀ mi ni. Wọ́n máa yọ̀tọ̀ mi torí àwọn náà ní nǹkan wọn. Ọlọ́run ti pa àlọ́ àtààbọ̀ wọn mọ́. Bẹ́ẹ̀ ni láti ìgbà yìí lọ àti títí láéláé. Lórúkọ Jésù Kristi, Olúwa wa. Kí lẹ̀ ń fi Naomi pè? Ẹ̀rù bà yín pẹ̀lú bẹ́ẹ̀ ṣe lépa Naomi. Wọ́n níbi bá tu agbẹ̀bẹ̀ sókè nígbà àgbà. Wọ́n níbi pẹlẹbẹ lóyè máa fi lélẹ̀. Àánú yín ṣe mí. Àánú yín ṣe gbogbo ẹ̀yin oníṣẹ́ ibi. Tẹ́ fẹ́ kí Naomi kó ní ìlọsíwájú. Abẹ́ẹ̀rẹ̀. Naomi, mo kọ́ bẹ̀ pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Níbi tó bá dé yìí lénìí, ó ti mú ìní pátápátá. Ìtó dẹ̀ kù àwọn ẹlẹ́yà ló kàn ń ṣèṣì. Wọ́n kàn ń ṣe òṣì tiwọn. Torí Ọlọ́run ó ti ṣe èyí náà. Tẹ́lẹ̀ ìgàn ló ṣòro. Mo dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin olólùfẹ́ wọn, olólùgbọ́ àwọn, olólùfẹ́ Queen Naomi. Ó mà ṣe o. Wọ́n bá ní Queen Naomi, wọ́n ṣà ń wá ìbàjẹ́. Ìyẹn lè máa fi mọ̀ pé àwọn pípù yìí àlá tí ò lè ṣẹ. Naomi ṣé Naomi lè ṣe? Ṣé wọ́n fi pé bóyá bí ibi ṣe kún ọwọ́ wọn yẹn náà ló ṣe wà lọ́wọ́ ọmọ ẹlòmíì. Ẹ wo bí Naomi ṣe gbégbá orókè ní gbogbo ọ̀nà ayé ẹ̀. Ẹ bó ṣe gbégbá orókè. Mélòó la fẹ́ sọ nínú gbogbo oríire tó ti fún Naomi ní pálásì yẹn? Ojú tèké yín o, èpè ọjà. Ojú tẹlé pé èpè ọjà fáwọn èpè ọjà Naomi àtàwọn ọmọ ẹ̀ pẹ̀lú ògo tó ń jẹ́ tọ́lọ́run. Ẹ̀yin èèyàn mi, bá mi share, bá mi like. Ẹ bá mi fi ìstókè sí comment section. Torí ṣe ni gbogbo wọn kàn ṣe ẹlẹ́yà. Bẹ́ẹ̀ ni. Àbọ̀ Ọlọ́run adájú lórí wa. Jésù Olúwa wa. Ẹ bá mi share, kí ẹ bá mi like. Ẹ dá mi subscribe. Táwa tún rí tó tún fantastic tó gbádùn ju eré ìràtúgbẹ́ wá fún yín. Ẹ kókó mọ̀. Ẹ mọ customer yín pé nǹkan tó bá fẹ́ làwọn máa bá yín fẹ́. Nǹkan tó dẹ̀bí pé ó wà kàyéfì fún wa. Màá kàn yan sí yín létí pé ká jọ jíròrò. Bẹ́ẹ̀ ni. Ẹ ṣé gan bẹ́ẹ̀ ṣe ń tẹ́tí sí wa. Bye.